Ẹ gbọ́, báwo ni a ṣe lè pe 56,143 ní ìlànà òǹkà Yorùbá? Ọgbọ́n ìṣirò wo la lè lò tí a fi lè rí 56,143 pè ní ìlànà òǹkà Yorùbá? Àwọn nǹkan tá a fẹ́ ṣe àtúpalẹ̀ rèé nínú ẹ̀kọ́ òǹkà Yorùbá wa fún tòní. Ká tó wá tẹ̀síwájú, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká gbọ́ ohun tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá ṣe àtúpalẹ̀ ẹ̀kọ́ òǹkà Yorùbá eléyìí tá a mú wá fún tòní. Ẹ má tíì lọ o, à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé níbẹ̀rẹ̀, àní báwo la ṣe lè pe 56,143 gẹ́gẹ́ bí ìlànà òǹkà Yorùbá? Ẹ wá jẹ́ ká lọ. 56,143 ni à ń pè ní ẹgbàájìdínlọ́kẹ̀mẹ́ta ó lé mẹ́tàlélógóje gẹ́gẹ́ bí òǹkà Yorùbá. Ẹ gbọ́ dáadáa o. Ẹgbàájìdínlọ́kẹ̀mẹ́ta ó lé mẹ́tàlélógóje. Ẹ wá jẹ́ kí a ṣe àtúpalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ṣàdéhùn fún yín. Ẹgbàájìdínlọ́kẹ̀mẹ́ta ó lé mẹ́tàlélógóje ní ìlànà òǹkà Yorùbá. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n rán yín létí wípé ó yẹ kẹ́ ẹ subscribe sí ìkànnì yìí, kẹ́ ẹ bá wa pín, kẹ́ ẹ bá wa share rẹ̀, ìyẹn kẹ́ ẹ bá ní fi ránṣẹ́ sí ẹlòmíì lórí àwọn platform tẹ́ wà kó lè káàkiri àgbáláyé, kó tún lè máa jẹ́ àǹfààní fún àwọn míì náà. Nínú ẹgbàájìdínlọ́kẹ̀mẹ́ta ó lé mẹ́tàlélógóje, a rí ẹgbàájì, a rí ọ̀kẹ́ mẹ́ta, a sì tún rí mẹ́tàlélógóje, a rí pè jáde nínú ẹgbàájìdínlọ́kẹ̀mẹ́ta ó lé mẹ́tàlélógóje. Ẹgbàájì ni ẹgbàá lọ́nà méjì. Kí lẹgbàá? Ẹgbàá ni 2000, ìyẹn igba mẹ́wàá, òun là ń pè ní ẹgbàá, ìyẹn 2000. Kí wá ni ẹgbàájì? Ẹgbàájì ni 2000 times 2 tó fún wa ní 4000, tó túmọ̀ sí wípé 4000 òun ni ẹgbàájì. Ọ̀kẹ́ mẹ́ta ni 60,000. Tá bá wá fẹ́ fọ́ sí wẹ́wẹ́, ọ̀kẹ́ mẹ́ta ni 60,000, ìyẹn ni pé ọ̀kẹ́ lọ́nà mẹ́ta. Kí wá ni ọ̀kẹ́? Ọ̀kẹ́ ni 20,000 lọ́nà mẹ́ta, ìyẹn ni pé 20,000 times 3 tó fún wa ní 60,000. Ẹ̀tàlélógóje ni 143. 143, ìyẹn ni pé ogún lọ́nà méje, 140 plus 3, ìyẹn ló fún wa ní 143. Tá bá wá wò ó nínú ìṣirò, a yọ ẹgbàájì, ìyẹn 4000, a yọ kúrò nínú ọ̀kẹ́ mẹ́ta tí ṣe 60,000, tó wá fún wa ní 56,000. Ṣùgbọ́n 56,143 ni ohun tí à ń wá tá a fẹ́ pè jáde. Nínú ọgbọ́n ìṣirò tí a lò, a wá ro 143 tí ṣe ẹ̀tàlélógóje, a rò pọ̀ mọ́ 56,000 tí ṣe ẹgbàájìdínlọ́kẹ̀mẹ́ta. Àbájáde àròpọ̀ náà ó wá fún wa ní 56,143. 56,143 tí a pè ní ẹgbàájìdínlọ́kẹ̀mẹ́ta ó lé ẹ̀tàlélógóje. 56,143. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi dáadáa o. Àròpọ̀ 56,000 àti 143 ni ló fún wa ní 56,143 tí a wá pè ní ẹgbàájìdínlọ́kẹ̀mẹ́ta ó lé mẹ́tàlélógóje.
mẹ́tàlélógóje ó lé mẹ́tàlélógóje gẹ́gẹ́ bí ìlànà òǹkà Yorùbá àti ọgbọ́n ìṣirò tí a lò. Tí ẹ̀yin náà bá gbádùn àtúpalẹ̀ ẹ̀kọ́ òǹkà Yorùbá tí a mú wá yìí, bí a ṣe ń pe 56,143 gẹ́gẹ́ bí ìlànà òǹkà Yorùbá, ẹ bá ní like fídíò yìí, kẹ́ ẹ sì bá ní pín. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe, kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa ní àǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tí a bá ti mú tuntun wá fún yín ní orí ìkànnì yìí. Ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye titi yín lórí ẹ̀kọ́ eléyìí tí a ṣe àtúpalẹ̀ rẹ̀ lórí ìkànnì yìí fún tòní. Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí. Ṣé ó yé yín àbí kí ni èrò àti ìwòye ti yín gan? Ẹ jẹ́ ká mọ̀ láì comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.